Africa Content TV.
So we just need to thank God that I say one thing, God is saying gbogbo wọn ṣe kú fún mi, wọ́n ṣe Christian kú, wọ́n aṣọ fún mi, wọ́n gba fóònù lọ́wọ́ mi, kí n mọ́ bàá rí wò níjẹta, ní ìmọ̀ kankan, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n bí mo ṣe fẹ́ wá ṣe bíbí kí n máa tún kú kí n máa olúwa ní níbo fún àwọn onífèrè kí wọ́n lu ìlú torí bàbá ti délé. Bá bá ti tún ní ẹ kó lóṣogbo ni ẹ tún lọ sí Ògbómọ̀ṣọ́ ni wọ́n tún ní Ọ̀yọ́ ló kàn bàbá ẹ̀ tí ẹ fẹ́ kó ní Ọ̀yọ́ mọ́ ni ó ní iṣẹ́ náà iṣẹ́ tó rán wọn náà àwọn mélòó ló rẹ́dì láti ṣiṣẹ́ o ṣiṣẹ́ fún Jésù àkókò kan bọ̀ tí kò ní sáyé mọ́ ṣiṣẹ́ o ṣiṣẹ́ fún Jésù àkókò kan bọ̀ tí kò ní sáyé mọ́. Nígbà tí màmá tẹ̀lé mi lọ sí Ísírẹ́lì ní ọdún tó kọjá mo ní bàbá ṣá máa bá yín mo ní a máa bá wọn pè é tó bá ti ṣe wọ́n pè wá wọ́n gbàdúrà ọmọ yín kọ́ ọ̀nà ní pẹlẹ́pẹ́ ọ̀dọ̀ mi ìgbà yẹn gan mò ń wò pé ṣé máa bá bàbá ṣùgbọ́n nígbà tó yá ọlọ́ olódodo ṣáájú ọjọ́ ìlú àwọn bàbá bí eléyìí kò sí mọ́. I'm very sorry to say bàbá ọ̀fẹ́ ìbílẹ̀ sílẹ̀ gbọ́dọ̀ ọmọ ọlọ́mọ. Á pè mí lọ́sàn-án, á pè mí lóru. Jẹ́ àríra,
Ella robe ashama karobe na sandele buyana ba. Hey, Oshe Jesu, Lolo Baba Lole Rao. Oshe Olodumare, Lolo Baba me Lole Lai Farapa. Oshe Jesu, Lolo Baba automatic run. Àwọn gẹ́lì ni yọ̀mọ́, wọ́n jẹ́ ti ní ikú àbọ̀. Báwo ni ó ṣe lò lọ́jọ́ tí àbá délé? Àwọn gẹ́lì ni yọ̀mọ́ bàbá mi o, wọ́n sì ti ní ikú àbọ̀. Báwo ni ó ṣe lò lọ́jọ́ tí àbá délé? Èmi pẹ̀lú wọn ni ó.
Lord. Somebody praise the Lord. Èmi ti retí ọjọ́ báyìí. Mo ti retí torí bàbá mi ilé ò ní fẹ́ yá. Mo ní ilé wo? Bẹ́ẹ̀ ni ẹ bá ti pè mí tí wọ́n fẹ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ a máa lọ. Ìyá jẹ́ máa lọ. Lọ́bù. Ṣùgbọ́n mo mọ̀ pé ọjọ́ kan máa jọ́ kan. Ṣé mọ̀ pé màmá mo pè yín mo ní bàbá mi mo fẹ́ ẹni ìfẹ́ Ọ̀yọ́ náà wá o. Mo sì pé bẹ̀ àwọn ń bọ̀. Àwọn ń bọ̀. Ẹ rí i pé wọn fi bẹ́ẹ̀ dúró nílé ń bímọ. Torí ilé ti dá kó lè mọ gbogbo wa lára àti afẹ́ rí wọn afẹ́ ṣe ìyàmọ̀ ń bọ̀ ìyàmọ̀ ń bọ̀ gbogbo ayé nìyí. Ti wà ń bí láti jẹta èmi wà ní Jerusalem mo sì tún wà ní Jordani òru ni mo ń dé ní àná wọ́n dẹ̀ ṣe kú fún mi wọ́n gba fóònù lọ́wọ́ mi wọ́n gba gbogbo ẹ̀ mi mọ ìdí ẹni kò sí nẹ́tíwọ́ọ̀kì èsì nẹ́tíwọ́ọ̀kì mo náà ebi èso ni mo ti ń wá bí báwo ni ò ṣe wá sí nẹ́tíwọ́ọ̀kì tíìmù ọmọ bàbá wọ́n gba fóònù àti gbogbo àwọn tó ń lọ ẹni tí ẹ bá dá wàhálà sílẹ̀ ń bí o náà ṣe gba fóònù títí tí mo fi dé Nàìjíríà o mo tún dé Nàìjíríà náà ẹnìkan bá ti fẹ́ súnmọ́ mi wọ́n á ní kó sún sẹ́yìn kí ló ṣẹlẹ̀ èmi ò àmọ́ láàárọ̀ yìí àwọn tó gbóyà tọ́láyà wọ́n wá sọ fún mi ìyẹn ní òru àná kan wọ́n á ní yes màá sun kò ní tán lẹ́ẹ̀kún bí o lónìí o Olúwa ní ẹkún wo lọ́ọ́ bá ń pe àwọn onífèrè 12 lọ́ọ́ bá ń pe oníṣẹ̀kẹ̀rẹ̀ ìmọ́lẹ̀ ayé lọ́ọ́ kó àwọn ọmọ rẹ kí wọ́n kọ orin torí bàbá rẹ ti délé. Somebody shout hallelujah. Oríṣiríṣi ìwà bí Ọlọ́run àwọn tó bẹ̀rù Olúwa wọn á pọ̀ rárá mọ́ mo ní àwọn bàbá púpọ̀ wọ́n dẹ̀ lọ ní ẹyọ kọ̀ọ̀kan ní létí ọjọ́ kìsú nílùú Ọlọ́run wa.
ẹkún tí o ní ẹkún ọjọ́ tó pẹ́ ní. ṣé bàbá kan tí ò rántí àti gbàdúrà fún Bọ́lá rẹ̀ níjọ́ kan tàbí kọ́ tiẹ̀ pè mí jẹ́ gbàdúrà fún ṣé òun ni màá máa rántí? ṣé bàbá tí wọ́n gbàdúrà nínú aginjù ní ojú ọ̀nà a wà ní Ísírẹ́lì àti màmá ibi tó bá ṣe gáníkó gangan ibẹ̀ ni bàbá ti máa pè wá tó ti máa gbàdúrà fún wa for God's sake títí tá a fi dé ní ọjọ́ bíi 12 yìí bàbá ò sí wọ àdúrà kìí ṣe torí pé màmá wà ń bẹ̀ pé màmá bá ti gbé fóònù ọmọ mi dà bàbá náà nì òfin tiẹ̀ sílẹ̀ gbọ́ tọmọ Ọlọ́run màmá ńgbà tí ogun dìde sí mi ní church àfìgbà tí bàbá débẹ̀ mo èmi náà sá kúrò church mo sá kúrò bẹ́ẹ̀ ni mo sá kúrò bẹ́ẹ̀ bàbá wa lọ church ńbẹ̀ àdàbí tí kì í bá ṣe owó oògùn rẹ ló fi ra ilẹ̀ ló fi kọ́bí ló fi gbàdúrà ní bí ọdún 12 báyìí ogun yẹn dẹ̀ ṣe mélòó ni kí n sọ gbà tí pásítọ̀ ààrẹ wọn àrí bàbá mi tí wọn ó mú mi yálé òkè agbára ni wọ́n ń gbé mi bọ̀ bẹ́ẹ̀ ni tán ti wá sọ fún mi àwọn bàbá dẹ̀ kò ń gbòòrò irú bàbá ilé kìí sò nílẹ̀ ẹkún ẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ èmi rí carbon copy báyìí ó jẹ́ kí n rọra dákẹ́ jẹ́ tèmi because I don't want to be in trouble with my junior ones because some people will die like this and no issue, no nothing, no carbon copy, nothing to show, and somebody will just take over and that's all. But God is here. Yes. God is here. Yes. For Baba to have worked, yes. To have labored, yes. He's resting. Ẹ̀yin ẹ ṣé gan ni o. Ẹ ṣé o tẹ́tí wà ń bí láti jẹta. Ẹ ṣé o. Èmi ọmọ bàbá mo dé o. A dẹ̀ máa ṣe òkú bàbá lágbára Ọlọ́run. Ẹni bá ní òní ṣe é ṣe lọ. Lágbára Ọlọ́run wọ́n máa mọ̀ pé bàbá ṣiṣẹ́ bàbá sì ní àwọn ọmọ wọn èdè o wọn àti ìdè o wọn pọ̀ gan tí màmá ò mọ̀ tí àwọn àbúrò mi ò mọ̀ tí èmi ò mọ̀ all over the world people are still coming that Baba prayed for and make them to be somebody. wọ́n bọ̀ o ẹ mọ̀ pé màmá ń gbà tí a dé Gọ́gọ́tà mo mà tún sọ̀rọ̀ bàbá o mo ń gbà tí mo sọ mo wá ní ọmọ tá a sọ̀rọ̀ rẹ̀ òun ya fọ́tò lọ́wọ́ bí ilé mo ní òun náà nìyẹn àwọn èèyàn kígbe bẹ́ẹ̀ ni màá tún sọ́nà bá ọ̀rọ̀ bá ṣe ń lọ pé bàbá kìí ṣe bàbá kan lásán bàbá tó yàtọ̀ bàbá tí ò fi kẹ obìnrin ní tààrọ̀ bá lé ìyá kí ni ká ṣe bàbá ẹ tún ń sọ fún mi kí ni ká ṣe bàbá ẹ jẹ́ àgbàdua wọn àlọ́ ọmọ kan kéré this is fantastic I have fathers but this one is special Ben special mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti dúró mama a máa délé bí bàbá ṣe délé a máa délé Samuel a máa délé ẹ̀yin àbúrò mi a máa délé ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run mama ẹ mọ bàbá ṣe ẹjọ́ gbẹ́jọ́ kò lè èèyàn lè mọ́ sunkún kìí ṣẹkún òní ṣé ìgbà tí mi bá rẹ́ni tí máa tojọ́ sí ṣé mi ò ní sunkún bí ọ̀rọ̀ lelelele ọba dọ̀dọ̀ bàbá ọmọ àyànjú ẹ̀ níbo ló wà ó èdè láti Amẹ́ríkà yìí ni mo dé sá rí mi o
rí mi ta ló sọ pé rí mi nígbà bàbá ẹdẹ ti lọ ta ló tún sọ pé rí mi ìjọ tó bá fẹ́ nídìí rẹ láti lò tó bá kọ̀sẹ̀ kan yòó wọn ó pè ọ́ tó bá dẹ̀ ti parí ọtún dààmú ọdún but bàbá will always call you he will always be ready at any given time mo ò tí ì dérí kó sọ pé kò sáyè bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà tí ẹ dúró síbi lẹ ní ọ̀rọ̀ tẹ́ lè sọ just help me thank God pé mi ò máa gbé bàbá mi káàkiri bẹ́ẹ̀ ni bíbélì ní ó kú re ó sùn re ó dúpẹ́ o ní orúkọ Olúwa àdúpẹ́ o is there any CAC old pastor of CAC to come and pray for us and my under only chairman wants chairman da bá mi pè Mike bàbá gbé ọ̀gá ẹ̀ṣin Ọlọ́run yìí wà ayérayé gbọ́ ọpẹ́ wa gbogbo ìgbà tí bàbá wa lò adúpẹ́ iṣẹ́ ìránṣẹ́ náà ní òkú